Baba yìí sabe Koiki Media bring the work closer to your doorstep. Today be 23rd of July 2026. Ọ̀dọ̀ bá bàbá wa la wà Alamoyo ní ìlú gómìnà nílùú gómìnà ọ̀dọ̀ bàbá la wà ní Ìfẹ́ ló dùn òun ni bàbá wa wà. Today still being 23rd of July 2026. Bàbá wa Ìgbòho pẹ̀lú ọba Alamoyo Jamiu Alamoyo tí mo fi tọ̀tọ̀ dárúkọ bá wa ní ìlú gómìnà ibẹ̀ la wà yìí. Àwọn alanilé tí àlejò bá dẹ̀ ti fi àparí sún àlejò pé tó nílé bá ti fi àparí pé ọlọ́run àgbẹ̀mọ́ sí ọmọ lọ sọ fáwọn ọmọ ẹni tẹ bá ti mọ̀ lọ́wọ́ ẹ̀ nílé fẹ́ mú ìkílẹ̀ ẹ̀ wọ́n bá ti gbé mọ̀ wọnú òdu wa wá gbé mọ̀ wọnú òdu wa wá nílé wá pẹ̀lú mọ̀ ìkílẹ̀ ẹ̀ dà onídìbò ọlọ́pàá ìjọba ẹni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ tí ò dàyẹ̀ láàmú tí ò tú sílẹ̀ ọmọ Nàìjíríà jọ gbogbo àpọ̀ ẹni tó bá ti wá sọ yípo wọn ní fi alọ́kànbalẹ̀ gbogbo ọmọ bá tiẹ̀ lọ tí bá mú ìbọn lọ́tọ̀ gbogbo olúkúyẹ láfọwọ́bà pátá àdìbẹ̀ àwa láti ń káwà ẹnu bá sì ní amọ̀ wà fóun lórí wa bàbá ti pọ̀. ìgbọ̀nrún sà owó bàbá dábì àwọn èèyàn wá fi súnmọ́ wa dé ọ̀dà ẹ̀kọ́ wọn báyìí pé àti tó lè wọlé lọ́dọ̀ bàbá mi báyìí wọ́n súnmọ́ torí kódọ̀ mi pọ̀ àwọn bàbá ọ̀kan lè gbó ọ̀mú blọọ̀kì wọn méjì ọ̀rọ̀ ẹ̀mú ṣáájú wa. kábíyèsí àlàó ń gègé ọmọ yẹn dọ̀tí àwa wàhálà wa ti yọ. yìí ọgbà tó ní kí ọ̀pariwo gómìnà rí fídíò rẹ̀ débi tó gómìnà sọ fún mi pé kí n máa fa ọmọ obìnrin yẹn sọ̀rọ̀ kí n ti bá fún àwọn ènìyàn mọ̀ wá àwọn ọmọ Yorùbá ni wá àlàáfíà làwọn náà fẹ́ fún un gómìnà lálàáfíà lòún fẹ́ ó ní tọ́lá àwọn tó dìbò fóun nìyẹn gómìnà rẹ̀ bàjẹ́ ó ní àwọn tó dìbò fóun nìyẹn òun ò lè fojú ilẹ̀ kọ́mọ pa wọn náà tó ń bá rí bọ́ọ̀sì náà tó lè bìyà kọ́mọ jọ ó wà náà lọ́wọ́ àtúkásọ aṣọ pé kò òun ó ní ẹni tí ó yẹ kó òun fowó pè nìgbò òun ò wá fowó pè ìgbò wá ló ń bọ̀ fúnra òun ó mọ̀ bọ̀ kíákíá ó ní mẹ́tọ́ bẹ́ẹ̀ pé gómìnà lè sọ bẹ́ẹ̀ ó ní ẹni kọ́mọ bọ̀ kọmísọ́nà lọ pé kọ́mọ bọ̀ fúnra ẹ̀ ní kí kọ́ni kankan dáró ṣe wá rọ́lọ́ ẹgbẹ́ gbàtọ́ fọ́ sí àlàáfíà wa wà délé bẹ́ẹ̀ àlàáfíà yẹn wà délé. Koiki Media bring work closer to your doorstep. Today be July 23rd 2026. Bàbá Alamoyo la wà láàfin bàbá wa ní ìlú gómìnà ní Alamoyo níbẹ̀ ni bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ ibẹ̀ náà wà. Ẹ máa bá like, ẹ máa bá share. Koiki Media bring work closer to your doorstep. Wọ́n tó ti fún àkọ́bá àdúrà rẹ̀ ṣe àwọn àmìta bá délé ní àṣẹmi a tún bẹ̀rẹ̀ lọ́la wọ́n fún láyé ẹ̀kọ́ kàbálẹ̀ àìsí wọn náà ló fi ìyà jẹ wá ní gbogbo ìwà lọ́kàn máa dúpẹ́ fọ́lọ́ ilé ẹsẹ̀ wọn fara ẹ̀ ṣàṣeyọrí àmì àṣẹ ẹ̀ ṣàṣeyọrí àmì àṣẹ náà wọn náà gba àwọn tó ti ń gbẹ̀rẹ̀ abẹ́ kó wá kó wá òun jẹ́ bá lọ gba àwọn ọmọdé bá fi lówó kárí tó tọ̀lé ṣe wọn. táwọn sì ní bá wọn. tó gbà bọ̀dé fún wọn ọlọ́ọ̀bà ṣe pọ̀ mọ́ṣẹ́. ẹni tó bá yẹ wọ̀n ní lọ
ẹ̀ dínmọ́ mi. Àwọn máa lọ báyìí wọ́n máa tẹ̀ wá lọ. Ọ̀nà alálẹ̀ rẹ̀ ọ̀nà bàbá wa àgbà tó tẹ ìlú Amáyọ̀ yìí. Múdìran tó tẹ bàbá Amáyọ̀ yìí látọ̀yọ́ náà ni. Gbogbo ìjẹ bá ń lọ. Ọdún tó yàwó sí fún báyìí. Kò sí bí ọmọ ṣe lè tó níwájú bàbá mi á ní ẹnu ọmọ ọgbà ẹ̀yà pàdé mọ́ ọmọdé bá ṣe bàbá òun náà ló ṣe sọ́ọ́rì ní bàbá ṣe ọmọ òun náà ló ṣe sọ́ọ́rì òní burú bàbá láì fọlọ́dọ̀ ọmọ ọ̀dà bó ṣe kọ́kọ́ sí yẹn bọ́n ṣe tètè kọ́kọ́ kálẹ̀ ọ̀dà pé tí wọ́n bá gbòòrò wọ́n bá fojú gbogbo wa pé kí la fẹ́ ṣe kì í ṣèmi nìkan ẹ̀yin bàbá anágbogbo ọmọ yín náà tẹ bí náà ní ọ̀tún ẹlẹ́yìn ṣùgbọ́n tó máa fojú di wá sẹ́mọ̀ pé tí wọ́n bá bí igi yóò wòlò ẹ̀rọ bàbá tó sọ́bẹ̀ kábíyèsí ṣùgbọ́n tí wọ́n bá bí omi yóò kẹ̀ gbé ajá òsì ní gbogbo ẹ̀kọ́ kẹgbẹ́ bàbá ẹkùn ní làbúrọ́lẹ̀ kájọ kó bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ní sẹ́bẹ̀. Bàbá mi ní ó ní ẹkùn àtajá ni wọ́n á bímọ sí bàtẹ́ náà ìyàwó wa bímọ lẹ̀ ajá bímọ ayáwá wa ń gbé tí ó jẹ fún àwọn ọmọ rẹ̀ kẹsí kábíyèsí ń gbọdọ̀ pé wájú yìí ó ní àwọn ọmọ ajá wa sírí wá sí nígbà tájọ́ òfìdé àwọn ọmọ rẹ̀ sírí wá sọ́dọ̀ àwọn ọmọ ẹkùn àwọn ọmọ ẹkùn wa ń bi ìyá wọn pé ṣé bí wọ́n ìyá mi sọ wípé ajá ò ní gbóde wa ni orí rẹ̀ nígbà àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń jáwálé gan rẹ̀ mo wọ́n hàn àwọn mi ọmọ gàgà mo wọ́n hàn ilé ìyàwó mi bí àwọn ajá sì yọ ọlọ́kẹ̀kẹ́ náà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ lọ́dọ̀ ní gbogbo àgbà kílẹ̀ lọ sí bẹ́ẹ̀ tó ń bàjá yóò ta ọwọ́ à ń sọ fún àwọn rẹ̀ pé kílẹ̀ tó ń sè ó ní ìyàwó kẹ̀ ìyá rẹ̀ mọ̀ wá àwọn ọmọ rẹ̀ mọ̀ wá àwọn ìyá wọn tó mọ̀ wá ni wọ́n ń sọ fún wọn pé ẹ mọ̀ dúró de ìlú wa àtàwọn tí ń bọ̀ yìí àwọn tí ó mọ̀ náà mọ̀ gbọ́n sórí sáré pé kí ló ṣe é tó wá wáyà ẹ̀yà pọ̀ èyí ló mú wà bọ́ ní alọ́bọ́ ní kọ́ńtẹ́ẹ̀tì ló ṣẹlẹ̀ ó ṣe kọ́ńtẹ́ẹ̀tì fídíò bọ́ ní wà mí bẹ́ẹ̀ wá fẹ́ ọmọ kékeré yẹn ọmọ kékeré yàrá àtúnṣe fídíò mẹ́ mo tún ṣe fídíò mọ́ ní fídíò rẹ̀ àwọn tó mọ̀ wọ́n pé tí bá ní wọn bọ̀ mi kàn máa wá torí pé ọjọ́ tí ń kó lóun lọ́mọ ọba tó ní mi ẹja gbọ́ mi ṣe wáyé ẹjọ́ tí ń lọ́un lọ́mọ ní ìwálé lajú mi lẹ̀ kí àwọn nǹkan mọ̀ pa ìran mi èmi ni mo kọ́ láyé kò síbi tí mo fẹ́ lera mi sí abẹ́rẹ́ bàbá mi ẹ̀yin kọ́ láyé. gbọ́nsá àwa gan-an náà ṣe pé ìjọba ti rí àpẹẹrẹ báyìí. bàbá mi gírí kàdì rè gírí kàdì ọkùnrin lójú bàbá mi. lójú wa tí máa rántí kí ní ẹgbàá mi máa lè mọ̀ dáṣọ pé ṣé àwọn gàmbàrí yóò àgbà lè bàbá mi lọ ẹ̀tún wá láyà ẹ̀tún wá wájú ẹ̀rù mi tiẹ̀ wá báyìí nílùú bàbá mi tó ti bí mi ẹ̀wọ̀n ló mú mi iye wákàtí tẹ́ bá pẹ́ kíákíá kálukú dẹ̀ sí dédé wọ́n dẹ̀ tó tó yẹ wọ́n dẹ̀ gbé àti wá wá pé òun ni àbá wọ́n bá gbé wá nǹkan ṣe nǹkan yẹn tọ́lásìkò tí wọ́n fún ọ yẹn tí wọ́n bá tètè sún tó yẹ kó ṣe kò ní sí Fúlàní kankan kò mọ́jọ́ yẹn o èyí tó bá ẹ ṣùgbọ́ mọ́júndó yẹn ọláfẹ́ ni o ọgbà tọ́lọ́ dẹ̀ ti ṣe táwọn náà ṣe dáadáa a ṣe àfúnilówó ẹ̀yin fún ẹ lọ dáwùjọ láàrin ara yẹn fi lọ bá fámìlì wa wá pẹ́pẹ́ náà lè jí wọn gbé ẹ̀yin náà ni ẹ̀sọ́ fúnra yìí olùkí bí wọ́n ṣe ń ṣe lára ti ń fún wọn lówó wọ́n mú fayọ̀ sí àwọn bàbá wọn sì mọ̀ báwọn ọmọ àwọn ní tábà tí wàá fa ìpọn àwọn bàbá wọn lọ bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ ẹ lọ kẹ́ni ẹlẹ́ni wa àwọn alánilẹ̀ wa sẹ́yìn bàbá ní kẹ́kẹ́kẹ́ ẹ má bínú bàbá mi o gbogbo àwọn fi wọ́n jẹ sí kí àkọ́jẹ́ wọ́n fàyè irú nǹkan bẹ́ẹ̀ lẹ́pẹ́ lẹ́mọ́ wọ́n fi wọ́n jó ìgbẹ́kẹ́ mọ́
bá ti kó ṣe jàmbá fún wọn ẹnìkan ló yẹ kọ́kọ́ lọ ti gbogbo kára wọn pa ilé wọn pọ̀ dànù yà kí ẹnìkan ṣe torí pé tẹ bá ti lé wọn kára tẹbi bá tẹ fún àwọn bandit yẹn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹlẹ̀ tí wọn bá ti ráyè wọjà wọn ráyè gbogbo nǹkan wọn yóò change ẹnì kọ́kọ́ ti kára pa ẹ tẹ fẹ́ lẹ́nu kankan mọ́ àti ẹ lọ bá máa pa ẹ má bínú bàbá mi ẹ kọ́kọ́ pàṣẹ pé gbogbo kára àpọ̀ báyà nísìnyìí kẹ́ lọ́gbọ́n wọn bí wá wọn bí wá bọ́ọ̀sì bí wọ́n ẹ̀ pè wá ká wọlé onígbọ̀n ní kankan wọn gbòòrò wọn bá ti pẹ́ nìkan kápá márùn kápá mẹ́fà gbogbo nǹkan wà bó ṣe kọ́ wà gbogbo ẹ̀kọ́ níjọba bá wa ṣe àwa fúnra wa láàmú ọ̀sẹ̀ nǹkan tó yẹ àwa láàfọ̀ nàìjíríà ìjọba pé nǹkan ti ń ṣe wá rè bàbá Tinubu ọ̀dẹ̀ fẹ́ gbọ́ ó lóun fẹ́ gbọ́ ẹni bandit ó ní clear àwọn lòún sọ bàbá Tinubu ẹni bandit ẹni criminal tó lóun ò ní fi mí lọ́kàbalẹ̀ wọn ò ní fi Nàìjíríà lọ́kàbalẹ̀ clear dẹ̀ bàbá dáadáa nù nígbà táwọn bàbá wọn ṣèjọba àyè gbà wọn kẹfẹ bàbá ṣùgbọ́n ní sìnkẹ́ ti kéè ọlọ́run jẹ́ mi ló fún wa ẹ gbẹ fún wa ẹ kú àtàrọ bàbá. ẹ kú àlejò wa. ẹni tó jẹ olórí ìgbàgbé mọ́nà rẹ̀ wà ní kwara àbáwá lókè onídùúró. ẹ jẹ́ fún ẹjọ́ ẹ bá fún space. mobilize síbẹ̀ dáadáa wọ́n bá lè ṣe pọ́pù ní náà kò ní lẹ́dí àwọ̀ bẹ̀ lẹ́yìn bàbá tí wọ́n fún ẹ̀ lọ́tọ́ pé ẹ lọ sí ti wọ́n ló mójú àwọn fámìlì sẹ́ńtì obìnrin ọmọsánà ọkùnrin sì para rẹ̀ dá ó bẹ̀rẹ̀ rẹ̀ ní àtúntò ṣe ìfẹ́ bá ti ní lójú tó ti tẹ́ ní bàbá ní nàbà wọn ti fà wọ́n ní kọ́mọ́sánà wọ́n ti kọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ kan mí aláti fún ọba tó wà tó sí ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú tí wọ́n mú Okay, we have been walk closer to your doorstep. Ẹ má fọ block wọ́n ti gba nọ́mbà àjọsílẹ̀ nìbàdàn wọ́n ti ń gbà. bàbá mi ti dé ọlọ́pàá ayé àbàwọ̀ òkèlè mi bẹ́ẹ̀ ni wà ẹ má gbé fídíò síbi nọ́mbà ni wọn. tó bá ti gẹ̀ ẹ́ ẹ mọ̀. ẹjọ́. Hey, sorry.
tún wọn wọlé. Idolfion. Today being 23rd of July 2026, our laughing Baba wa Olúdọ̀fin Ìdọ̀fin land. Láwa yìí ní Kwara State. Ibẹ̀ láwa yìí Olúdọ̀fin of Ìdọ̀fin land. Koiki Media bringing you closer to your doorstep. Today being 23rd of July 2026. Live at the palace of Olúdọ̀fin of Ìdọ̀fin. Ní Kwara State láwa yìí. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Àbí àsìkò yìí kí owó bàbá Dámì sí àbọ̀ sí ìlú Ìdọ̀fin. Àwa ní palace Ìdọ̀fin. Àti bàbá wa Ìdọ̀fin lára ìfẹ́ lókun náà Ìdọ̀fin. Ìbẹ̀ láwa yìí Ìdọ̀fin. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ àti kúrò tẹ́lẹ̀ pé ẹ ti wà ráàmù làwọn náà ti sọ pé ẹgbọ́n òde jìkítà ti ṣe ètò àwọn olóyè ìlú Ìdọ̀fin àwọn olóyè ìgà lábàá nígbà yẹn lásìkò àgbẹ̀dẹ̀ mọ àwọn olóyè wa bàbá Balógun rè lára àwọn olóyè ìgà àwọn rè bàbá owó bàbá Dámì tẹ̀lé fẹ́ mọ̀ rè o ṣàníyàn o olóyè Ìbàdàn ni owó bàbá Dámì tẹ̀lé mọ̀ rè olóyè Ọ̀tún èsìgbò ọ̀fìdọ̀fìọ̀ àwọn rè o olóyè Ọ̀dọ̀fin àwọn rè ọ̀fìdọ̀fìọ̀ olóyè Báṣọ̀run ọ̀fìdọ̀fìọ̀ rè olóyè Ààrẹ ọ̀fìdọ̀fìọ̀ rè olóyè Èsà ọ̀fìdọ̀fìọ̀ àti olóyè Akọ̀gun ọ̀fìdọ̀fìọ̀ èmi tí ẹ ń wò tí mo jẹ́ agbẹnusọ yìí èmi náà pè ní olóyè Ṣàwò ọ̀fìdọ̀fìọ̀ so adúpẹ́ ní ọwọ́ yín ipe ẹ wá sí ìlú Kwara bí wá sí ìlú Kwara Ọlọ́run ní fífún yín o gbogbo èròǹgbà tí ẹ ní live at Ìdọ̀fin ní Kwara State Koiki Media láwà ní ìlú Ìdọ̀fin live. ní ṣe jẹ Koiki Media bring you closer to us. I'm going to bring you.
kámẹ́rà kọ́ bẹ́ẹ̀. Abẹ́kìtì. Abẹ́kìtì. Ọlá tí gbogbo wa jẹ́ láti wọlé kò ju ọlá owó baba dání lọ. Àwọn olóyè àfihàn aláwọ̀ pé a máa wọ ìga wa yíyan tó ẹjọ́ àǹfààní tó lọ́n fún wa. Ẹ̀yin ọmọ ṣẹ̀bẹ́ kí ló owó baba dání ẹgbẹ́ ìṣẹ́jà ti rí báyà bí ẹ máa ṣàdúrà fún wọn bá ṣe wà yẹn kò sí wàhálà ẹ̀ ní problem. So adúpẹ́ nínú bíbọ̀ yín Ọlọ́run ní jẹ́ kó bára yín lò Ọlọ́run á máa wà pẹ̀lú yín gbogbo èròǹgbà tí ẹ ní fún àwọn ọmọ Kwara lápapọ̀ àti gbogbo Nàìjíríà Ọlọ́run á bá yín mú lọ sílé àṣẹ ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ ẹ ní ṣìní ẹ ní ṣìní kò sí bí ẹni lọ́wọ́ àti òní lọ́ta o gbogbo àwọn ọ̀tá yín pápá tẹ ẹ̀ma tẹ̀wọ́n mọ́lẹ̀ báyìí ẹ bá mi ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì àmọ̀ pé wá láti wá gbà wá lẹ́ Kwara ni ẹ gbà wá o Ọlọ́run alẹ́ ẹ̀ma yín ṣe ẹ ní ṣìṣe ojú àwọn ọ̀tá hàn lágbára Ọlọ́run ìyá gbogbo ọ̀fìdọ̀fìọ̀ rèé àwọn rèé. ẹ káàsán ọkọ mi Olúwa mi ẹ ní. nígbà náà nígbà wọn lásìkò bàbá ẹ bá wa kí wọn káàbọ̀. ó yá ṣe àdúrà kan tó àṣà àgbà lọ́la tó yá. ẹ kú ni o ẹ ní ṣírí o àdélébáre àdìmọ́kórè ọmọ òní mú yín o ọmọ òní mú yín ọmọ òní mú ẹ ní tojúlẹ̀ mọ́lẹ̀ o òwò ọmọ ṣàṣírí yín gbogbo bí tẹ̀ bá dé báyìí wọ́n bí òwò ọmọ ṣàṣírí yín ẹ ní sàṣẹ. àṣeyẹ báyìí ní alákọ̀ọ́mọ ṣe pàṣẹyẹ lẹ́ṣẹ̀ o lórí eré ìjẹta àbọ̀ yẹn ṣàṣeyọrí ìṣẹ̀dá àyàkóbí gbogbo yóò yẹ ṣàṣeyọrí ìṣẹ̀dá àyàkóbí yóò yẹ ṣàṣeyọrí ìṣẹ̀dá àwọn olóbìnrin gidi bá pè lóbìnrin kan àyàtọ̀ fún wa kò ní jẹ́ kọ́wọ́ bẹ̀ ojú inú kò ní wò etí yóò ní kọ́ bí o ìrẹ́ lójú owó rí ìrẹ́ létí yóò mọ̀ gbọ́ àwọn alálẹ̀ ìlú ìwọ wà ní gòtì ọkùnrin yóò gòtì òjò ọjà ó gòtì ọmọdé ó gòtì ìwọ̀wọ́ ó gòtì ó ṣòlẹ̀ yóò gòtì àṣẹyẹ ó gòtì nínú ìlú yìí náà ti wá wá náà tọkùnrin àtọmọdé àgbàgbà nínú ìlú kò wọ́n gòtì yìí o wọ́n ṣàṣeyọrí ni tí gbogbo wọn gbogbo àpárá ipá àmọ́ ọ̀yọ̀ pé ọmọ wa kò rí bẹ́ẹ̀ ni ó rí o àwọn nílé o. Sallallahu alaihi wasallam pápá pàdé pápá. Salatu bá nàbí wa mọ́ ọ́nà. Ọlọ́run ti wà lẹ́yìn. Oníbẹ́bí ni ayé ànábì Musa. Ìyáná gbógun lé. Ọlọ́run pé ànábì Musa ọlọ́run pé gbogbo àwọn. Gbogbo bí a ṣe ń gbúrò lọ́tún lóṣù láàrin gbúrò yìí, dáhùn olóògbé, láàrin ṣọwọ́ yìí. Àná fàájá ti lẹ́yìn. Agbára yíwọ́ ìlú kò dédé àánú ọlọ́run lẹ́yìn. Ọlọ́run padà lẹ́yìn. Ọlọ́run padà lẹ́yìn. Ọlọ́run padà lẹ́yìn. Ẹjẹ́ bá ṣe wàdúrà kan fún wọn. A ṣe kò sí nǹkan fún wọn. Iṣẹ́ ọlọ́run bá ní. Ọlọ́run bá tó sọ kalẹ̀ bá náà wà ọlọ́run. Yóò fi gbó ní gbogbo àwọn ọ̀tẹ́ ìgbà lọ́nà àbẹ̀rẹ̀ gbogbo dẹ́dáwọ́ ìlọ́nà àwọn fún yín ṣe. Gbogbo bẹ́ẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ àárín nínú. Ẹ̀yà máa ṣe ti mú làwọn sẹ́lẹ̀sìn. بسم الله الرحمن الرحيم وعلى الله عليه وسلم ولا صوم ولا يقول بسوء ما ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا حول إنه أمره لساعدك شيئا حيا قوم
ولا حول ولا قوة إلا ولا آمنا ولا آمنا ولا آمنا يا رب. olè ìbàdàn ẹ wá fún ọlọ́pàá ẹ wá fún ọlọ́pàá àdúrà ọkọ̀ ìrànlọ́wọ́ wá tí ọwọ́ olúwa wá tí ó tọ̀ ohun ayé òun yóò jẹ́ kí ẹsẹ̀ wá tí ó yẹ ẹni tó pa wá kì í tòde yéèsì ẹni tó pa Sunday Igboho wá kì í tòde lẹ́nu kì í sùn olúwa lòlùpamọ́ rẹ olúwa lòdìdí rẹ òun ló sàǹtì àjẹ́ yóò pọ́ ní ìbò òṣùpá àwọn ẹni bí kẹ̀ ní ìgbòho olúwa yóò mọ pa ọmọ ní ìgbòho olúwa yóò mọ pa ọmọ ní ìgbòho olúwa yóò mọ pa ọmọ ní gbogbo Jésù yóò pa ọkàn rẹ mọ́ Jésù yóò pa ọkàn rẹ mọ́ olúwa yóò mọ pàlọ́ àti àgọ́ rẹ mọ́ láti ìgbà ìlú àti títí láéláé. àmín 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 lórúkọ Jésù. Orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run gbọ́ ọpẹ́ wa gba ẹ̀mí wa ní Sunday tó wá sí ìlú Ìdọ̀gbọ̀n lónìí àti Kwara lápapọ̀ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa Ọlọ́run gba ẹ̀mí wa ọpẹ́ ìjẹ́kó jẹ́ ìtẹ́wọ́gbà àwọn abẹ́rẹ́ àbò tó dájú ààbò tó gbópọn lórí Sunday Igboho àti ìdílé rẹ̀ ní Ìgbòho náà àti Kwara lápapọ̀ Ọlọ́run wá dáàbò bò wọ́n ọba tó ilé àti ẹ̀gbọ́n rẹ̀ wá dáàbò bò wọ́n ọba tó pọ̀ ní gbogbo ipá àti agbára wá dáàbò bò wọ́n gbogbo ìrìnkúrìndò rẹ̀ ní Kwara ní káàkiri Nàìjíríà Ọlọ́run jẹ́ kó yọrí sáyọ̀ jẹ́ kó yọrí sí rere káàbárí ẹni tí a ti pa obìnrin bí tó jáde wá sáyé lẹ́yìn ọkùnrin àti obìnrin tó ń lépa rẹ̀ sí Ọlọ́run olúwapalẹ̀ wọn mọ́ olúwapalẹ̀ wọn mọ́ Jésù lójú tì wọ́n Jésù tì wọ́n gbogbo àwọn afẹ́sùnmọ̀mí káàkiri Ọlọ́run àsùnwọ̀n mọ́jọ́ ó bò àsùnwọ̀n mọ́jọ́ ó bò ìlọ̀fẹ́ àti agbègbè àti Kwara lápapọ̀ olùdáàbòbò wa yóò sì máa lọ́mọ ọ̀bọ̀ olùdáàmọ̀ wà pẹ̀lú rẹ̀ gbogbo àwọn agbátẹrù àwọn olùṣọ́ rẹ̀ Ọlọ́run máa ṣọ́ wọn Jésù máa ṣọ́ wọn Jésù máa ṣọ́ wọn máa wà pẹ̀lú wọn àbòjó dájú gbogbo olùdàbọ̀ lápapọ̀ Ọlọ́run wá dáàbòbò wa lásìkò tó wà lóde mọ́jọ́ kà wá o Jésù agbára wa. ẹjọ lọ́dà nígbàrá lásìkò torí àbẹ́rí táwọn gbé ẹjọ olóyè babadami kílẹ̀ ní láti jọmọ́. mo kí gbogbo ẹ̀ bàbá mi Sunday kí èmi lógún kí bàbá àwọn ẹgbẹ́ tó gbà mí jẹ́ ní ayé títọ̀ ní bí ogun bá dé tí gbogbo wa lọ́gbọ́n ẹ̀mú fi àsìkò nígbà bàbá mi lójú pé ẹ̀rú àti wáyé yóò ra security panel láti ní ìwẹ̀kù security network ní orúkọ bàbá wa bọ́lá ìtìlú bàbá ìgbà mi láti lọ́dá security nílẹ̀ láti lọ́dún tó àwọn family mi so wọ́n sọ fún yín pé bàbá wa bàbá òṣèlú bàbá ni a fi ṣe lórí Kwara tó láti wá wáyé fẹ́ àríkà gbogbo àwọn bọ́ìsì wá sí gbogbo ọmọ òbí tí àwọn family ti ń dà wọ́n láàmú tó fẹ́ fà bọ́ìsì ní síbẹ̀ àádẹ́kùn ọmọ sí máa ṣe aláwọ̀ aláàbò àti bíbá ìta gbogbo ìpátápátá la máa ṣe wọ́n dẹ̀ máa wà pẹ̀lú tí gàgà máa ṣẹlẹ̀ nígbà wọn máa fọwọ́ kúra wọn ìrẹsì wọn máa bẹ̀ fọwọ́ olóògbé ìjọba jẹ́ gbogbo ọ̀nà ẹnu oko wọn máa pàtó ẹ̀ wọn máa mọ́ nítorí lálàbí fi wà ọ̀rọ̀ òfin lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà lábẹ́ wà nípa ó yẹ ẹ̀yin bàbá ẹ̀yin olóyè wa bá gbogbo yàgò. Take the picture. Daddy. Hello, bye. ST, okay. Oh, yeah. ST, yeah.
Baba, olóhùn fẹ́ gbà, olóhùn fẹ́ gbà, olóhùn fẹ́ gbà. Avec mon nom, nous. On va